ẹ káalẹ́ madam ẹ káàbọ̀ sórí ètò Kọ́kọ́rọ́ Alátẹ. ẹ káalẹ́ sà. yes ma. mo rí yín ní èsì sàdédé gbàlejò àwọn èèyàn lórí ètò yìí bí ọba nídìí obìnrin yẹn jẹ́ kúmọ́lú bí kú bá mọ́lú olúlé ikú ló mú olúlé wọn lọ kí ló ṣẹlẹ̀ gan. bẹ́ẹ̀ni ọ̀rọ̀ lórí èmi àtọkọ mi ni mo gbé wá sí. ọkọ yín ègé. bẹ́ẹ̀ni. ẹdún ọlọ́sẹ̀ kan ń sa àwọn ọkùnrin yìí ni ọlọ́mọ sí ohun tí ọ̀jẹ̀ ń jọkùnrin tí mo jẹ́ obìnrin tèmi o tí bá jọkùnrin pẹ̀lú báwọn ọkùnrin ṣe ń ṣe ìbò ní bá ṣe máa fíìlì náà ìní láìkẹ́ ẹ tẹ̀síwájú. ọ̀rọ̀ ọkọ mi ni mo mú wá sí ibi báyìí láti ìbẹ̀rẹ̀ wẹ̀ mi máa ń gbé bùkátà lórí àwọn ọmọ mi. láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. ìgbádùn tí mo gbádùn lọ́dọ̀ ọkọ mi kò ju àkọ́bí mi lọ. bọ̀ mo dìtà mí lọ kára mi pé mi fẹ́ máa kọ́kọ́. nígbà tí mo bí third born fún ni mo dìtẹ́ẹ̀tì pé ó máa mú gbó. kò dẹ̀ sí tí mo máa ṣe ń gbà yẹn ìyá mi tí mo rò pé bóyá mo jẹ́ alágbọ̀rọ̀ tí mo máa ń fọ̀rọ̀ mi lọ gbà yẹn ìyá mi ti kú. ṣé mo sọ fún àbúrò mi kan mo dẹ̀ ní kí n ra máa tẹ̀síwájú wípé máa fèsì àwọn mi máa dẹ̀ máa tọ́jú wọn mi àtẹ̀dẹ́jọ wà mo ń tọ́jú àwọn ọmọ yẹn bọ̀tí tó wá ń dùn mí jù ni pé àìbá mi tọ́jú ọmọ mi mo ní láti lọ yá owó níbi tó ti máa ń yáwó gbà mo kówó yẹn fún wọn wípé ká máa fi ṣiṣẹ́ ká lè máa assist mi lórí àwọn ọmọ yẹn still náà bó ṣe ṣòwò yẹn mi mo bọ́ ṣe ṣòwò yẹn rádaràda ṣó kò bá mi tọ́jú àwọn ọmọ yẹn nígbà tó wáyà tí gbogbo wá sùn mi gbogbo ẹ̀rọ ń dà kò sí nǹkan lọ́wọ́ mi mọ́ tí máa ní pé kó iṣẹ́ wo ló fẹ́ ṣe owó lè ṣe nǹkan mo dẹ̀ wọ́n pé torí ẹ̀ mo ní fi máa ṣalábàárò mo ní láti lọ sékò láti lọ ṣalábàárò torí àwọn ọmọ mi mo máa ń wálé lóṣooṣù mo dẹ̀ máa ra nǹkan sílé fáwọn ọmọ yẹn mo rò pé níjọ́ ọkọ̀ owó tí àwọn ọmọ yẹn fi máa ra nǹkan sóúnjẹ tí mo rà sílé tán kò sí owó tán fẹ́ fi ra nǹkan sí oúnjẹ yẹn ṣọ àwọn oníbẹ̀rẹ̀ láti pè mí pé tí mi bá wá tẹ́kẹ̀ àwọn ọmọ yẹn nílé torí 4 ni mo bí fún mo kó 2 lọ sékò àwọn tán kéré yẹn mo kó 2 sílé pẹ̀lú ẹ̀ mo dẹ̀ máa ń wá sílé every month ṣé wọ́n wá ní pé kí wọ́n mójútó ìyọ̀ ọmọbìnrin yẹn pé torí kó má di pé a máa lọ́ọ̀rì káàkiri àwọn orí pé àwọn ọmọbìnrin kan wá wá kó má lọ gbóyún ṣé mo ní láti pè mí pé dáadáa àìsàn kí ló dé orí pé torí àwọn mo fi jìyà lọ tó lè iṣẹ́ tó lè ṣe kí ló tó tẹ́kẹ̀ àwọn ọmọ yẹn ó ní láti wá sílé ó na àwọn ọmọ yẹn ní wọ́n fún àwọn 100 naira jẹ́ pé káwọn mọ́tò lọ síbi táwọn bá rí ṣé àwọn neighbor àdúgbò mi jẹ́ yẹn àwọn ọmọ yẹn sọ́dọ̀ làálẹ́ tán fi sòun àti ọkùnrin àbúrò rẹ̀ yẹn. mélòó làwọn ọmọ yín náà. 4 làwọn ọmọ mi àwọn 2 ni mo kó sílé ńgbà yẹn fún ṣé mo kó 2 lọ sí Èkó àwọn tó kéré ń bẹ̀ ṣé wọn nígbà tó ṣàyà àwọn family tí mi fẹ́ ká mọ̀ pé mo lọ sí Èkó wípé tí n bá ṣiṣẹ́ tí n bá tiẹ̀ túwó jọ tí n bá open shop ògùn because ògùn ni mò ń tà àti provision bàbá mi dá mi lókòwò wọ́n open shop fún mi dẹ̀ tó ògùn àti provision bọ́ lórí gbogbo àdágbé àdáṣọ́ tí mò ń ṣe nínú ilé ẹ̀ gbogbo ọjà mi run down bàbá mi láti sọ fún mi gbà yẹn pé kí n máa bọ̀ wá sílé àwọn mọ̀ pé mo jẹ́ nìkan tó lákìkanjú but ọkọ mi làwọn mọ̀ pé ó ń da gbòràjò mi rú mo sọ wọn pé mi fẹ́ máa kọ́kọ́ kiri ṣé wọn gbà tó ṣàwàyà àwọn ọmọ yẹn ṣàṣọ fún mi pé ó ní àwọn ọmọ yẹn ló rojọ́ tó fi pè mí lórí fóònù ó ní àwọn ọmọ yẹn ó dẹ̀ láwọn ọmọ yẹn jáde fún London náà nìkan fi wọ́n mọ́tò lọ síbi tí wọ́n bá fẹ́ ṣé àwọn ọmọ yẹn sá kúrò nígbà yẹn àwọn ẹlẹ́yàlé wa ló wá pè mí jọ yẹn pé àwọn ọmọ yẹn wọ́n ti kúrò nílé owó tiẹ̀ mọ́bí tán sùn mo ní kó bá mi wá ó lóun ti rí gbọ́dọ̀ girama kan náà sùn ní àdúgbò yẹn wípé bọ̀jáde wọn gbọ́dọ̀ mọ̀pọ̀ wà níbẹ̀ ṣùgbọ́n tó dijọ́ kejì mo ní kó bá mi mú wọn lọ sí family àti wọn ní yànà church ṣé nígbà tó mú wọn dé yànà church yẹn mo ní tó bá ṣàti dé yànà church yẹn wọ́n mọ ọ̀dọ̀ girama mi ṣé ó mú wọn débẹ̀ wọ́n dọ̀dọ̀ girama mi láti pè mí pé kí ló ń ṣẹlẹ̀ mo ní mo lọ sọ́dọ̀ àbúrò dájú mi àbúrò mọ́ èmi lẹ́kọ̀ọ́ ni mo ní kò ṣe kí ni mo níbẹ̀ ni mo wà. madam kí ló ṣẹlẹ̀ báyìí. ṣé ohun tó ṣẹlẹ̀ ni pé àjẹgbẹ́ àdáṣọ èmi nìkan ni mo máa ń fèsì ẹ̀ ni mò ń gbé ni mò ń dájú ni mò ń dà sọ mo wà lẹ́kọ̀ọ́ yẹn mo bẹ̀ sí máa ṣiṣẹ́ orúkọ mi tí ó bàjẹ́ láti mẹ́yẹn tí mo ti dé kò gbèsè ti pọ̀ orúkọ mi ti bàjẹ́ mo tún wá síbàdàn nígbà tí mo sá wá síbàdàn pé torí àwọn tí mo fẹ́ fún lówó tí jàyà tí kò yẹ kí n nísinmi nígbà tí mo dé Ìbàdàn yìí àwọn ọmọ mi bẹ̀rẹ̀ sí máa ṣiṣẹ́ owó táwọn ọmọ yẹn ń ṣe pé kán fi padà sí skul torí àwọn ọmọ mi gbogbo àwọn ọmọ mi yẹn wọ́n ti drop skul kò sí kankan tó lọ sí skul wọn ètò wà ní SS2 drop àwọn tó wà ní kékèké tó wà ní primary 3 tó wà ní kíní wọ́n drop ọmọ yẹn nígbà tí sẹ́gbàtà délé ọmọ yẹn náà ẹsẹ̀ mọ́ bá ṣe put àbúrò wọn síbi skul ọmọ tó yẹ kán náà padà sí skul tí wọ́n fìyà ìjà ọmọ mi gbogbo aláìsàn tó wá ń ṣẹlẹ̀ sí mi asthma mo tún jẹ́ asthma patient gbogbo wọn bá mi mo dẹ̀ wá sí ibà yìí mo wá report ẹ̀ wípé kán bá mi pè wọ́n pé kò yọjú wọ́n lọ sọ́dọ̀ àwọn family ẹ̀ ó ń sin ẹlẹ́dẹ̀ ó dẹ̀ máa ń bá wọn ra ọjà ẹlẹ́dẹ̀ but gbogbo àwọn tó sọ pé àwọn rí lẹ́yìn ìgbà yẹn wọ́n sọ bọ́n ṣe rí pé kò tiẹ̀ jọ mọ́ ẹni tàn tiẹ̀ lé pé táwọn lè kí but mi rí mi ìgbúrò ẹ̀ ìgbà tí mo fẹ́ sí wáyé kí ó pè mí mo ní àwọn ọmọ ìfẹ́ sí wáyé ọmọ mélòó lẹ́bi 4 àwọn tí wọ́n rí sọ pé kò ṣeé rí. wọ́n ní àwọn ò tiẹ̀ kí pé láti kí. ẹ̀yin náà gbọ́n bẹ́ẹ̀ o kò sí àní òmù wá ìkà ló lè pe ni láhùn wọ́n ní kò ṣeé rí àwọn ò lè pé kí torí pé àwọn ò fẹ́ káwọn èèyàn rí má wọn. àbí. bẹ́ẹ̀ni. now
ọrọ̀ ajé rẹ̀ ló yí dande tó erí bẹ́ẹ̀ ni o igbó tó mu ló ti sọ di bá mi ni o ṣé ẹ fẹ́ kọ́ tọ́jú ọmọ àbí. wọ́n mi tẹ̀kẹ́ ọmọ mi ìyá ń jẹ mí. so ti tọ́jú ara rẹ̀ wàhálà yẹn pọ̀. ó dà so ti wá tọ́jú ara rẹ̀ débi tí ó tọ́jú ọmọ báyìí. now àwọn mẹ́rẹ̀ẹ̀rin yín drop out from school àbí. bẹ́ẹ̀ni. secondary school gbogbo wọn sì wà. rárá àwọn kéékèèké yẹn wà ní primary. ìkan náà wà ní JS1. but àwọn ọmọ yẹn ti bẹ̀rẹ̀. kí ló lè mú wọn drop out kúrò ní school nígbà tó jẹ́ pé ẹ̀kọ́ ọ̀fẹ́ ń lọ lọ́wọ́lọ́wọ́ nípínlẹ̀ Ọ̀yọ́ kí ni tó mú wọn drop out. ìṣèlú lèmi kúrò lẹ́kọ̀ọ́ gbogbo owó tí mo jẹ kò sí àwọn kan ayé láti sá kúrò bẹ́ẹ̀ yẹn. ẹ sá kúrò ládùúgbò bí tẹ́ ń gbé. bẹ́ẹ̀ni. wọ́n wá láti wọlé sí skul ládùúgbò bòmí tẹ́ ẹ lọ. nìbàdàn la wà sí. ṣé ẹ kó wọn lọ sí Èkó ńgbà tẹ́ ẹ lọ ni. mo kó gbogbo wọn lọ sí Èkó ni mo lọ ń tọ́jú wọn lọ. wọ́n á drop out o. ibi skul tán lọ tẹ́lẹ̀ Ìbàdàn kan tó lọ ńkọ́. skul tán lọ tẹ́lẹ̀ nìbàdàn wọ́n lọ sí skul nìbàdàn gbà yẹn. bọ̀ ìgbà tẹ́ dé síbàdàn sí àdúgbò ìbò lẹ dé sí. ìyànà ṣọ́ọ̀ṣì ni lọ́dọ̀ girama mi. so ẹ wá skul fún àwọn ọmọ yẹn bẹ̀ yẹn torí pé sẹ́yìn gbogbo tá à ń sọ yìí pátápátá ẹ jìyà o ọkọ yín ti ń mú gbó o ẹ ń lọ jẹ gbèsè lẹ́kọ̀ọ́ ẹ jẹ gbèsè ń bá dẹrẹ tó sáwá o nítorí parí gbogbo ẹ̀ ni pé kọ́ ọmọ yín ní ẹ̀kọ́ ìkẹyọ kan tó lè gbẹ̀yànù lọ́ra yín nù o àwọn ọmọ yìí lẹ́ fèsì tí wọ́n ó ní ẹ̀kọ́ tí gbogbo tí ń ṣe yìí yóò fi dìtàn lọ́la ṣe é rí ọkọ yín òun gan nílò ìtọ́jú pẹ̀lú bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ rẹ̀ ń o ìtọ́jú gidi sàn-án ń bá wọn róúnjẹ ẹlẹ́dẹ̀ ń bá wọn tọ́jú ẹlẹ́dẹ̀ igbó ti tún brain ẹ̀ ṣe ó ti sọ di nǹkan míì kí ni a fẹ́ sọ pẹ̀lú eléyìí ẹ bá tí ọba sì ṣe é pé tọ́ba ṣe é gbámú lẹ́yìn ó pè téèyàn gbámú ẹ jẹ́ fi tẹ́lẹ̀yìn lẹ́kọ̀ọ́ máa lọ kẹ́rì strategize bẹ́ẹ̀ ṣe máa ṣayé yín. kọ́tà yìí tí wọ́n pọ̀ jẹ̀ mímí lọ. bùkátà wo ọ̀ǹda ọmọ mẹ́rin nínú àwọn ọmọ oníṣìn wọ́n bá lọ skul láàárọ̀ tẹ tí wàá pé pure water lẹ́yìn ń tà kí wọ́n tó dé mẹ́ta nu wọn ó kéré jù mẹ́ta nu wọn lè jọ ẹ̀yìn lọ́sàn-án táwọn náà ta pure water tẹ ẹ bá lọ gbà á èrè tẹ ẹ bá rí ń bẹ̀ ẹ jẹun wọ́n lọ skul ẹ tún bọ́ bẹ́ẹ̀ njọ́ kejì díẹ̀díẹ̀ tẹ́ fi irun mọ́ tẹ́ ìjà náà tẹ́ mọ̀ san gbèsè tẹ́ jẹ díẹ̀díẹ̀ nǹkan bí nǹkan bá ṣe rí lèèyàn máa fèsè eléyìí ṣe ìṣòro kí a mọ̀ pé ọkọ yín kọ́ mọ̀ bọ̀ sọ́kọ tí ò tiẹ̀ ṣe ọtí ò ṣe pé tá a mọ̀ pé ní ọmọ yín fẹ́ràn àgbàjọ ọmọ ọdún mélòó ni. 20 years. ọkùnrin àbóbìnrin. obìnrin. ó ti yẹ kó wọn dọ̀rẹ́ yín báyìí bí ọ̀rẹ́ lọ́yẹ kẹ́yìn àti ẹ̀ ọ̀jẹ́ bí ẹ̀gbọ́n àtàbúrò lọ́yẹ kẹ́yìn àti ẹ̀ mọ̀ sí báyìí tẹ́ ẹ bá lọ báyìí kó náà lọ báyìí mọ́mí mi pure water ni. àwọn náà lọ ṣiṣẹ́ sí tó fi ṣètò àwọn àbúrò wọn. but they need to go back to school. bóyá WAEC ni ọlọ́kọ ni o bóyá NECO ni ọlọ́kọ ni o bóyá gbà tó bá padà kọ WAEC àbọ̀kọ NECO tán tó ní pépà kò ní í ṣe full time bóyá part time ni ó ṣe èèyàn máa forí jágbó lọ́pọ̀lọpọ̀ ọgbà kó tó jójú ọ̀nà ọlọ́run ní báwọn ó ṣe lo ayé tiwọn nu kò sí ní wọ́n mọ̀ jẹ́ èèyàn nú ayé àwọn kan ti lò bẹ́ẹ̀ lánàá tó yẹ pé àwọn tí wọ́n ń gbáyé rọrùn gbà tí wọ́n jọ wà lẹ́gbẹ́ àwọn ni wọ́n ń pàṣẹ fún wọn lónìí ẹ ti ń retire láì jẹ́ pé ẹ ti acquire and ẹ admire ẹ jọ̀ọ́ because bí ẹ̀mí yín ṣe ń dàrú yìí tẹ́ ẹ bá ṣọ́ra ọmọ yín tó jẹ́ kejì yín ó lè gbóyún ẹ mọ̀jọ́ gbóyún o ẹ jẹ́ lẹ́kọ̀ọ́ kó tó gbóyún o tí ọba lẹ́kọ̀ọ́ tó gbóyún wàhálà tó kún wàhálà ni o ẹ fi pọ̀ lùpì ni o kó let her go back to school ẹ jọ̀ọ́ yóò bí ṣe ń lọ skul yẹn yóò sì máa ṣiṣẹ́ náà ni bí ṣe ń lọ skul yẹn yóò máa ṣiṣẹ́ náà ni gbèsè ló lẹ́jẹ̀ bọ̀ lẹ́kọ̀ọ́ náà. o tí mo jẹ́ pọ̀. èlò. mo yá mo bí àwọn onímìtì. n tí mo bí yín rẹ̀ dáhùn gbèsè ló lẹ́jẹ̀ bọ̀ lẹ́kọ̀ọ́. ó lè sí wọn òwe ni mi mú èèyàn dání. ó tẹ́ lò. ó pọ̀. ó pọ̀ níye. ó pọ̀. ó pọ̀ níye gbèsè tẹ́ ẹ jẹ́ bọ̀. ó pọ̀ tẹ́ bá ní kí n mú gbogbo tí mo lè tí wọn wá máa sọ. èmi ò mọ gbèsè tó pọ̀ ó pọ̀ wá ní owó iye owó ìlú ní iye owó ìwé ló pọ̀ wọ́n ló pọ̀. bí o máa wọ 300,000 mi. jésù abẹ́rẹ́ bí o máa wọ 300,000 ni ó pọ̀ bóyá ó tún máa wọ̀ ọ́ ní kì í ṣe kó ti wọ̀ ọ́ wà á kú torí 300,000 àbí
wọ́n àmọ́ pé láàmú ẹ ti lọ ó lóun jẹ gbèsè ní gbèsè ilé o 300,000 o àwọn ọmọ sì rè lẹ́yìn ọkọ̀ tó o sì bí fún ní tiẹ̀ burú ju ti fẹ́ lálọ́hùn ní 300,000 pọ̀ nígbà ló ń san gbèsè 300,000 tán tó o bá rora rẹ pín tó o bá tún fàìsàn dára rẹ gúnlẹ̀ máa ṣe kinní kan fún ọ I will not give you money but máa fi ẹ ṣe example pé èèyàn lè ṣubú kó tún dìde wà láàárọ̀ ọ̀la máa lọ. Okay, sorry. Yé kọ́kọ́rọ́ alátẹ tòun tàtẹ ní owó alátẹ tòun tàtẹ ní tẹ̀tẹ̀ gbogbo abòǹde lọ́rùn ṣàlàyé oníkálukú létí ní ti lára kọ́kọ́rọ́ alátẹ tòun tàtẹ ní owó alátẹ tòun tàtẹ ní. mo sọ pé 300,000 èèyàn kan ti di wọ́n ní pé 300,000 èèyàn kan ní 3 million rárá o 300 mo sọ pé 300 million mo sọ pé 3 million 300,000 ló pé o 300,000 100,000 1 200,000 2 300,000 3 100 mẹ́ta daya bí uku 100,000 sorry. Ẹjẹ́ mi náà wọ́n fi fún 50,000 bẹ́ẹ̀. tọ́tán wọ́n ti fún 50,000 ẹ máa pàtẹ́ fún bàbá AK-47 wọ́n ti fún ní 50,000 tẹ́ fún yẹn á jókòó lé lórí lọ́la mo fẹ́ kó máa san gbèsè yẹn nínú èrè tó bá ń jẹ nínú òwò tó ń ṣe ni so tó bá wá san gbèsè yẹn títí tó ń tọ́jú àwọn ọmọ ẹ̀ tó ń san díẹ̀ tí ń tọ́jú àwọn ọmọ ẹ̀ yóò mọ̀ pé òun sì lè mẹ́kẹ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn kan wọ́n rìnrìn àjò lọ wọ́n rí stumbling block lójú ọ̀nà stumbling block tó yẹ kẹ́ sọ di stepping stone stumbling block yẹn wá dá wọn padà òun lúwẹ̀ ọ gbọ́dọ̀ wẹ odò ibùsọ̀ 6 ọwẹ́ 3 ọlọ́rẹ̀ ọlọ́mọ sọ́ọ̀lọ́ fẹ́ kú òlódò ni ọwẹ́ 3 padà náà ni òkúkú padà wẹ́ 3 tán kọ́ ọmọ pọ̀ wẹ́dò tán ìṣòro kéékèèké tó bá sì ti kún wọn lẹ́mìí báyìí wọ́n sì rora wọn pin ìgbésẹ̀ tó kù tó yẹ kí wọ́n gbé ọ̀nà dàrú mọ́ wọn lójú á máa sọ